nílùú ẹ fi sọ wá dọ̀tá ara wa orí yín burú ni afala àtàkìlù àwa jẹ́ tó ń sìn à ń ṣépè ilé ẹlẹ́sìn Christianity mo sọ̀rọ̀ kan jẹ́ òní mo rí tí gbogbo wọn borí íńtánẹ́ẹ̀tì jẹ́ ń ṣépè jẹ́ ń sọ wọ́n mo kàn wọlé tí ó kọ́kọ́ lu ẹ̀wọ̀n nù wọn ọjọ́ òla tó fẹ́ ronú tá à ní jẹ́kẹ́sìn òpin wa lọ́tọ̀ọ̀tọ̀ Christian ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ ènìyàn bíi tiẹ̀ ní ẹlẹ́bọ ti ń bẹ níwájú ilé rẹ ènìyàn bíi tiẹ̀ ní ìwà ló lè fi change ẹ̀ tí a fi dàtọ̀wọ́ ẹ̀ sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí ló yẹ káwa mùsùlùmí ọmọ clear lásìkò yìí kì í ṣe ká tó máa lọ àtàkì wọn a kàn ń fìtọ́ fọ ìgbẹ́ àwọn mùnáfìkì ti ń ṣe bísínẹ́sì kiri yìí ẹ̀yọ́ rábìtà wọ́n ti fẹ́ kí o kọ́ yín àbí àwọn ògo Ìlọrin àwọn náà bá kan yí lọ́wọ́ ń sìn ẹ wá tí wàhálà tó Ògo Ìlọrin ṣe àwọn kan wọ́n ti fẹ́ sweep wàhálà àwọn Sunday carpet opposite orúkọ Ògo Ìlọrin òyìnbó Ògo Ìlọrin làwọn ń jẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ mú lu Ògbómọ̀ṣọ́ làwọn Baptist bá ti mú nígbà táwọn dé ni Islam ò ní rọ́nà lọ́tọ́ báyìí gbogbo bí wọ́n ṣe kójọ lórí akéwò gba góòlù lọ́yọ̀ ń jọ sí yẹn ṣe rí pé nǹkan kan sí ọ̀tá mi nǹkan kan sí mi ni no àwọn nìkan ṣe ẹni ẹ má jẹ́ kí àwọn èèyàn yọ pé wá ká Christian ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni traditionalist Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìlú yìí ṣèlú tá a sọ pé ìlú Islam nìkan ni kò possible. bàbá Aláàfin Adéyẹmí ló change orúkọ yẹn pẹ̀lú góòdì tí wọ́n bọ́ tí wọ́n fi lé mi lọ́wọ́ pé àwọn bàbá rẹ kéwú gbẹrú lọ́dọ̀ àwọn bàbá mi lẹ́ni ìwọ kéwú ọgbà góòdì lọ́dọ̀ tèmi. ẹ wà tíjọ́ tí ẹ ti ń lo òfin ṣẹ̀ríà ní Kwara State ṣé wọ́n pariwo ṣẹ̀ríà tó báyìí this is political commercial ṣẹ̀ríà. gómìnà kan ló ra aeroplane gómìnà Ṣèyí Mákindé ó ra aeroplane pé kó máa ṣe surveillance àwọn gómìnà kan lé Haúsá àwọn ń ṣe mass wedding wọ́n fẹ́ ìyàwó àtọkọ ìjọba náwó pé lórí ìyàwó àtọkọ 300 ní tìtorí kọ́ màálù méjì ló lè pọ̀ kán lè tó rí wọn lò láti fi dàlú. ibo la ń lọ ọ̀dọ̀ wọn security ti burú jù àwọn náà ń ṣe wọnà bí nǹkan bí ọmọdé ọjọ́ òla tó fẹ́ ronú tá à ní jẹ́kẹ́sìn òpin wa lọ́tọ̀ọ̀tọ̀ Christian ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ ènìyàn bíi tiẹ̀ ní ẹlẹ́bọ ti ń bẹ níwájú ilé rẹ ènìyàn bíi tiẹ̀ ní ìwà ló lè fi change ẹ̀ tí a fi dàtọ̀wọ́ ẹ̀ sílẹ̀. Bàbá Adáná sí àgbà ẹ dákun ọjọ́ wo ni ẹ gbé èèyàn di hospital tó fẹ́ gba ẹ̀jẹ̀ tí ẹ wá ń bẹ̀rẹ̀ gbèsè jẹ́ Christian lẹ́fẹ́ fún mi yá abẹ́gẹ́ ẹlẹ́bọ. ọjọ́ wo lẹ fẹ́ jẹun tí ẹ wá ń bẹ̀rẹ̀ pé ṣé Christian lọ́dà kó oṣù yìí yókò rẹ̀ sí yìí àbí ẹlẹ́bọ ọjọ́ wo lẹ bẹ̀rẹ̀ ẹ̀ ọjọ́ wo lọ fẹ́ kọ̀ kàdà tó ń bẹ̀rẹ̀ pé ṣé mùsùlùmí náà bá ti jẹ́ mùsùlùmí òjò pàṣẹ kìsì ọ̀la ọjọ́ wo lọ fẹ́ raṣọ tó ń bẹ̀rẹ̀ pé ṣé company Christian ni ẹ ti wọ́n aṣọ yìí ẹ ń lo gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ wá ń lo àkídà ẹ fi ń dá wàhálà lẹ̀ nílùú ẹ fi sọ wá dọ̀tá ara wa orí yín burú ni afala àtàkìlù. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ mú lu Ògbómọ̀ṣọ́ làwọn Baptist bá ti mú nígbà táwọn dé ni Islam ò ní rọ́nà lọ́tọ́ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ní Islam dọ́bù gbogbo wọn nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ní ọ̀pọ̀ jù tẹ́lẹ̀ polygamy help wa ìfẹ́ tá a fi hàn àwọn èèyàn ó help àwọn bàbá wa àwa jẹ́ tó ń sìn à ń ṣépè ilé ẹlẹ́sìn Christianity mo sọ̀rọ̀ kan jẹ́ òní mo rí tí gbogbo wọn borí íńtánẹ́ẹ̀tì jẹ́ ń ṣépè jẹ́ ń sọ wọ́n mo kàn wọlé tí ó kọ́kọ́ lu ẹ̀wọ̀n nù wọn. Ayakumullah tí ọ̀rọ̀ wù bẹ̀ wá. gbogbo àyà kọ̀ọ̀kan ló ní tìtọ́lọ̀ fi sọ̀kalẹ̀ kí ló dé aládùúgbò jọ ni wá alájọgbáyé ni wá bọ́lọ́mù bá fẹ́ béèrè ìdájọ́ lọ́jọ́ gbéǹde kìyàmọ̀ Ọlọ́run ní bẹ́yìn mùsùlùmí ẹ̀ bọ́ síbì ẹjọ́ ẹ̀yin mùsùlùmí sí mùsùlùmí nìkan ni màá dá Ọlọ́run ní wí bẹ́ẹ̀ kí ló ṣe fún Kírísítánì tó palẹ́kún kí ló ṣe fún ẹlẹ́bọ tó hàn lẹ́ẹ̀mọ́ kí ló ṣe fún mùsùlùmí tó dayé ẹ̀rù gbogbo ẹ̀ lọ́lọ́run kò pọ̀ Ọlọ́run ní dayà lọ́tọ̀. mọ̀dátà kọ́ tó fili ìsìlámì bainakum. wọ́n tún mọ̀ ya ibadallahi ikhwanu. mi fẹ́ ọlọ́rọ̀ arákùnrin kan sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mùsùlùmí ni tẹ́lẹ̀ tó dẹ̀ kíw dáadáa lọ́dọ̀ Àfáà Jàbàtà èmi dẹ̀ sì believe pé the man is in the sabbatical leave he has gone for a sabbatical leave he is still coming back because kéwù rẹ̀ wúyàn ìpè makarajú lè rúfẹ́ wúyàn àmọ́ tí ń sọ jáde àwọn nǹkan wọ̀nyí ló yẹ káwa mùsùlùmí ọmọ clear lásìkò yìí kì í ṣe ká tó máa lọ àtàkì wọn a kàn ń fìtọ́ fọ ìgbẹ́ àwọn mùnáfìkì ti ń ṣe bísínẹ́sì kiri yìí ẹ̀yọ́ rábìtà wọ́n ti fẹ́ kí o kọ́ yá bí àwọn Ògo Ìlọrin àwọn náà bá kan yí lọ́wọ́ ń sìn ẹ wá tí wàhálà tó Ògo Ìlọrin ṣe àwọn kan wọ́n ti fẹ́ sweep wàhálà àwọn Sunday carpet opposite orúkọ Ògo Ìlọrin òyìnbó Ògo Ìlọrin làwọn ń jẹ́ òyìnbó làwọn ń lọ jẹ́ kódà ẹ̀yin bàbá ọ̀pítà àwa náà ti gbọ́ pé wọ́n tún bọ̀ wá fún ìjìhádù náà wọ́n fẹ́ ṣe fẹ́ ìjìhádù náà a ti gbọ́ ẹ̀jẹ̀ ká máa bọ̀ ẹ̀jẹ̀ ká máa bọ̀. àwa wà lé. lẹ́yìn ìgbà tán Nábì ní láyé pé ahadukum ala bay'i akhi ìkànnì ẹ̀yin mùsùlùmí kò gbọ́dọ̀ yọwọ́ lórí ọjà ọmọ ìyá rẹ̀ bọ́mọ ìyá rẹ̀ bá ti ń jẹ́ orúkọ kan forúkọ yẹn sílẹ̀ ìwọ jẹ́ mi there is freedom of association. ṣé dandan ni káwá jẹ́ the same orúkọ the same everything. gbogbo ntọ́nà bá ṣe fẹ́ dà láyé sáà dúró tán wájú Ọlọ́run gbogbo bí wọ́n ṣe kójọ lórí akéwù gba góòlù lọ́yọ̀ ń jọ sí yẹn ṣe rí pé nǹkan kan ṣe ọ̀tá mi nǹkan kan ṣe mí ni no àwọn nǹkan ṣe ẹni. àkèrè inú ayé ọ̀rọ̀ ajá náà sì èmi àti ti mara ní ìsìn is over 30 years tá a ti jọ́njọ́ yẹn bọ̀
mo bẹ̀rẹ̀ wá sí mi àkọ́kọ́ ní 1983 Dante. ó ti jogójì ó ti di 44 tí mo ti bẹ̀rẹ̀ wá sí àkọ́kọ́ mo sì ṣe ayẹyẹ pé 25 years tí mo ti ń ṣe wá sí ọjọ́ yẹn ni wọ́n change orúkọ mi sí Akeugba Gold mo sì yẹn ní 2003 àbí nǹkan baba Kilapa wà bẹ́ẹ̀ Buhari ọ̀rẹ́ mi Buhari ọmọ Musa wà bẹ́ẹ̀ lọ́dún náà lọ baba Aláàfin Adéyẹmí ló change orúkọ yẹn pẹ̀lú gold tí wọ́n bọ́ tí wọ́n fi lé mi lọ́wọ́ pé àwọn bàbá rẹ kéwu gbẹrú lọ́dọ̀ àwọn bàbá mi lẹ́ni ìwọ kéwu ọgbà gold lọ́dọ̀ tèmi. Allahu Akbar. Allahu Akbar. ìtumọ̀ Akeugba Gold. ẹ má jẹ́ kí àwọn èèyàn yóò pé wa ká Christian ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni traditionalist Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìlú yìí ṣèlú tá a sọ pé ìlú Islam nìkan ni kò possible. sọ́nà tó dá àwọn tí wọn ò jẹ́ Islam sọ́nà wò yí wọn kó tó dá wọn kí ni tiẹ̀ ti jẹ́ tó máa lọ bá wọn jà sọ́nà wò yí wọn ti fi ń rọ̀jò lé wọn lórí ni Ọlọ́run wò yí wọn kí tí sọ pé kó wọn máa ràn lé wọn lórí wọn fẹ́ yàwó wọn bímọ wọn pọ̀ sí Ọlọ́run sí wọn lágàn ọwọ́ ni wọn ni wàá báyé wọn jẹ́ torí pé wọn ẹsẹ̀ sìn kálá nábì ṣe bẹ́ẹ̀ fún nígbà tí ń bẹ láyé. Sallallahu alayhi wa sallam. àwọn ìdájọ́ òfò ìdájọ́ ìbànújẹ́ Pẹ̀lẹ́ bàbá. àwọn ìdájọ́ ẹni tí ò bá ti ṣe Islam ẹ̀pá kì í ṣe bẹ́ẹ̀ kàn fi dàgbé ẹ̀dùn orí ẹ̀sọ́ lẹ̀ ni o níbo ni Kùránì ti wí níbo ni Kùránì ti wí àti ìsìkẹ́ ẹ̀sọ́ pé wí 280 years àbí 300 years lẹ́yìn ìgbà nábì lọ tán ní adó kó àti ìsìjọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ìsara ẹ ti wọ̀ Imam Bukhari kò bá ànábì láyé kò bá àwọn tó bá ànábì láyé kò bá wọn àwọn tí wọ́n tún gbáyé lẹ́yìn àwọn yẹn kò bá wọn generation kẹrin àbí karùn-ún ni Imam Bukhari tó kó àti Sahih ìjọ kí ló dé aláfíà là ń gbélé Yorùbá tẹ́lẹ̀ ẹ wo ọ̀rọ̀ kan tárakùnrin yẹn sọ ó criticize àfa kan nílùú Ìlọrin àfa yẹn ròyìn náà jahannam arábíà wa mùsùlùmí kù sínú kásá máa ròyìn tí ó dẹ́rù bá àwọn èèyàn máa dẹ́rù bá àwọn èèyàn ó wọ náà káì kọ́kọ́ bẹ̀rù àlìkìyàmà rẹ tó jẹ́ pọ̀ gangan ní olórí aṣaburú ẹ̀yin bàbá yẹ bẹ̀rù sàárẹ̀ yín lẹ́yìn ìgbọ̀ aṣaburú tán àfa yẹn wá sọ̀rọ̀ kan bàbá mufti àgbà bàbá mukadam wa izin bàbá fẹ́dírà ọ̀rọ̀ làákàyè ló ń tó sọ mo ti já kan lórí íńtánẹ́ẹ̀tì mo lẹ́yìn mùsùlùmí ẹ má lọ bá àwọn traditionalist ágìwò má lórí péèjì wọn kí ló dé tẹ̀ sílẹ̀ bí léèrè ebi Kùránì ìsìlámù mú Kùránì wá gbogbo ayé ń kà billions ní Kùránì tán kà lójúmọ́ kò sí kọ́ńtì tí ò sí Kùránì ọ̀sán ń pa ayé ọ̀sán ń pa ọ̀run ọ̀sán ń pa àláfíà wa ọ̀sán ń pa bá ṣe fẹ́yàwó bá ṣe bímọ bá ṣe kú gbogbo ẹ̀ ló kún ní Kùránì ẹ̀yin wá ń tọwọ́ bọ̀ ohun tuesday kò sí nǹkan kan kémi àti ẹ̀ tó lè jọ jókòó jọ ágìwò mú ìwé ẹ̀sìn tiẹ̀ jáde ẹ bá ṣàtẹ̀rí Kùránì kan ìwé ẹ̀sìn tiẹ̀ dá báwo bá ti rí ìwé ẹ̀sìn òwò ọ̀tẹ̀ ní tó yẹ ká bá ágìwò ìwé ẹ̀sìn tó kó tiẹ̀ jọ̀dá traditionalist tó náà ló wọ́n hàn mùsùlùmí lé mọ́ ìwé ẹ̀sìn tó kó tiẹ̀ jọ̀dá ọmọ ìyá ni gbogbo wa arákùnrin yẹn wá ìfà sí Quran àyà tí àfà nílùú Ìlọrin yẹn kà bá mi ká àyà yẹn. Sọ́ọ̀sìlì sákọ̀. ọlọ́ni máa bínú jù sínú náà sákọ̀. Bàbá àdìọ́ bàbá sákọ̀. kí ló dé kó wọn iná ká pè nínú sákọ̀. Látúbùkì wàlà tàdàrù. ibi tí lẹ́yìn bá kọlù kò ní í sẹ́ kankan kù tí ò ní jóná tán. kò wá ní ìfò kankan gbogbo ẹ̀ lọ́kẹ̀ tán. Làwọn àdùn ní bẹ́sẹ̀rì. gbogbo tí bá jẹ́ àwọn ẹran èèyàn yóò jẹ́ tán yányán. Àlẹ́ yá ti sàdá aṣọ. ọlọ́ni ẹgbẹ́ àwọn màláíkà ti ata asa 19 lèmi ọlọ́run fọlọ́ kiri ká iná tẹ̀lé security rẹ̀. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدته إلا فتنة ọlọ́ni 19 tí o ní yẹn kó lè dá problem sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí o gbọ́ lọ́pọ̀ ní. للذين كفروا àwọn tí a ṣe kẹfẹ́ sọ́lọ́ wọn. ليستيقن الذين أوتوا 19 yẹn الكتاب yóò mú ọkàn àwọn mùsùlùmí dúró. أوتوا الكتاب àwọn tá a fún ìjà. ويزداد الذين آمنوا ló ti dẹ́kọ̀ àwọn mùsùlùmí dúró déédéé àwọn kírísítẹ́nì àtàwọn mùsùlùmí fígọ̀ 19 yẹn ló wá díẹ̀. afọ àtọ́gbé research jáde lórí 19 nídọ̀sí Alẹ́jídà ẹ lọ kà á 19 tó o bá gbéye àyà Quran sórí 19 yóò pin iye súrà Quran gbé sórí 19 yóò pin súrà tó jẹ́ chapter 19 lọ́wọ́ ká ní kọ̀ọ̀kan káyé fígọ̀ ti bẹ̀rẹ̀ káyé àyà ti bẹ̀rẹ̀ fi 19 pin kọ̀ọ̀kan lọ́wọ́ ọlọ́ni 19 yẹn o ṣe ní fitna fáwọn tí ẹ dọ́ka ọlọ́ni. ولا يغتاب الذين أوتوا الكتاب kí ni tí o fẹ́ lọ bẹ́ẹ̀ afáyẹ́wá jáde àkùnrin yẹn jáde ọlọ́wọ́ bá ta àkàtà sáfà ọmọ àgbáríkà ni mò ń wá nọ́mbà rẹ̀ mo fẹ́ràn rẹ̀ púpọ̀ jù ó yẹ ká tó sọ̀rọ̀ ọmọ yá. ó ní ẹ̀wọ̀n Islam gbogbo nǹkan tí wọ́n dẹ́rù bá yàn fàbú pọ̀ wúwo àwọn ọ̀rọ̀ táwọn ẹbí sọ ní ẹbí sọ fún kẹfà yín náà kàlọ́ jìnnà pé o ti ní mental problem pé àìsàn kan bẹ tí ń ṣe ànábì nígbà yẹn níjẹ́ kó máa sọ wípé igi kan wù nínú ná igi tí wù nínú náà yẹn ni wọ́n máa so èso tí àwọn ọmọ náà wọ́n jẹ pé báwo ni igi ṣe fẹ́ wù nínú ná sẹ́ni pé this is a nonsense nínú ná iná ní máa ń jẹ igi báwo ni kí o ṣe wá wù nínú ná Kùránì tó wá ní ọgbà ìwọ̀n kan tó ń bẹ nínú ná nínú jahannam wọ́n bẹ ní police irú ọ̀rọ̀ tí o bá dà ká ìwọ̀n wọlé lé gbogbo tí o dà yẹn lórí inú Kùránì máa ń dé wá fàbúdì kọ́lá jalọ
ẹ̀rọ ọlọ́kan òun lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àfáàgbà onítàbákú tọ́lọ́wọ́ bá dàwọn àwọn àgbẹ̀tẹ̀ ló lọ́wọ́ dàwọn sí àfáàní náà lọ́wọ́ dàwọn sí ó lẹ́yìn àfáà ẹ̀sẹ̀ fẹ́ràn rọ́bà yìí iná ẹ̀yin náà lẹ sọ pé iná lọ́wọ́ fi dá àlìjẹ̀nù bóun ló ṣe sọ iná sínú iná tí náà ó sì jó àfáà tó sì bilé bíríkìlì yà ní kọ́lé lọ́wọ́ lásìkò náà ó sì sun èyí pé àmọ̀ tí fi ń kọ́lé ó sun èyí ó dẹ̀ jùbà ní ìpàkọ́ pàà arákùnrin yẹn bá wù mí nígbà ó dìde ẹ̀kún lọ́ba dọ̀dọ̀ wa alọ́ bẹ̀rẹ̀ ìbéèrè sí lọ́wọ́ rẹ̀ ni ó fẹ́ pa wá ni ó lọ́la ní sẹ́wọ̀n àfa kí ló dé tó fẹ́ pa ó ní béèrè tó béèrè ìdáhùn rẹ̀ ni ìwọ tó jẹ́ ènìyàn kí ni wọ́n fi dá ọ ó lé wùpẹ̀ nígbà mo ju èwùpẹ̀ ìwé kí ló dé tó fi lè bẹ́ẹ̀. ètò bá kú wọ́n ti á lè ju òkúta ìwọ tó lè pa ẹ́ iná lè pa iná. àyà kọ́mọ́lá iná lọ. èyí ni ẹ wá já lọ sínú sáyẹ̀nsì tí ò ṣe é dá òtítì bá dá òtítì kúrò ọlọ́run igi ó wù nínú náà ó dẹ̀ ní kì í yọ̀ máa ṣe èso tó fi jẹ́ pé orí èso yẹn yóò rí bí orí àwọn sàyàtì àwọn planẹ̀tì ti bẹ láyé lóye kakọ́kọ́ pé ni wọ́n sọ fún wa pé nínú Venus sulfuric acid ló rèé tirẹ̀ báwo ni sulfuric acid ṣe dé nínú Venus how possible òjò tí wọ́n ní àwa lórí wọ́n á dẹ́gbẹ́ sọ́fọ̀ ní sàrán ọ̀bẹ láti jọ ìtọ́ tí wọ́n ti ló dé tí òkun. Number 2 Jupiter Helium ní wọ́n ti sílẹ̀ Helium tó yẹ pé tí orílẹ̀-èdè kan bá ní àgbáyé yìí yóò control gbogbo ayé báwo ni Helium ṣe dé nínú Jupiter ẹja bí wọn sáyẹnsì rẹ ni Saturn diamond tó wọn ju góòlù lọ olùdókòwò Saturn ní wọn dùn látòkè kí ló dé tí gbogbo sáyẹnsì ayé gbàgbọ́ pé bí àwọn ṣe wí ìlú yìí Neptune diamond náà bẹ̀rẹ̀ ẹ̀sùn planet kan wà tí a ní glass ní wọn ju glass nìkan ọ̀kan wà tó jẹ́ pé yìnyín ní wọn jù sínú ẹ̀ ó ti ti ayé bíi tiwa yìí náà ni àwọn jìnnà débi pé lẹ́yìn 100,000 years lẹ̀ dáwọ́ tó lè dẹ̀ báwo lọ́dọ̀ ṣe sí àwọn yẹn tí ń rọ̀jò diamond tí ń rọ̀jò irin tí ń rọ̀jò gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ sí yẹn ìyẹn sì tún lè ju igi tí ó wù nínú náà lọ. Fatabaraka Allahu hasanan lil khalqin. Fatabaraka Allahu hasanan lil khalqin. Tẹ́lẹ̀ bá ń dọ̀ báwo ni kí ṣe wù nínú náà báwo ló ṣe ṣe omi tó jáde lábẹ́ bàbá rẹ̀ tó fi dènìyàn. Mẹ́rin náà yẹ Áfíríkà omi tí ń bínú jáde lábẹ́ ọkùnrin láfi dá ènìyàn. Ọ̀nà ni omi nù bàbá a lè pé nítorí pé ikùn tí jáde nínú àti tí jáde lábẹ́ ọkùnrin a lè pé nítorí pé jọra wọn káwá ní ẹ̀rù fúnra wọn wò. Omi ojú àti tó ẹnu jọra wọn ni wọn lè ṣiṣẹ́ kan. Etí ń jáde níwò etí àti tí ń jáde ní òkan lára ènìyàn ó jọra wọn ni wọn lè ṣiṣẹ́ kan. Tọ́ba wa níbẹ̀ nípa ẹ̀yin ọ̀yá mi nílùú Ògbómọ̀ṣọ́ àdìsá náà bí ní wàláhì la yu'min wàláhì la yu'min kò gbọ́dọ̀ ń gbọ́ ẹni tó ti torí bẹ́ẹ̀ nìkan sí Ìsìláàmù ti fara ní. Àwọn àtàkà mùsùlùmí làwọn kan fara nìyí gbogbo wa yá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tán. Ẹjọ́ ẹ bá wa mùsùlùmí ti sún àwọn ará kọ́ọ̀tù. Ẹ bá fún bẹ́ẹ̀ lórí ìdìbò àwọn ọlọ́kọ̀ ọ̀dùn sẹ́yìn ẹ̀yìn afárá ètò dé. Mùsùlùmí ẹ̀ ṣe gbogbo ilé ìtẹ́lẹ̀ kí ló gbilẹ̀ kí ló bẹ̀rẹ̀ ẹni tẹ́ fẹ́ gbàgbọ́ bàbá wọ gbogbo àwọn bàbá wa lẹ́yìn òbá lẹ́ka wà lásìlẹ̀ wọ́n láyé bísíǹsì lẹ́sẹ̀ lẹ́wọ́n. Ẹ kàn káwa ìfúwájẹ ẹ ń kọ́lé mẹ́lẹ̀ ra mọ́tò ẹ wá lérò wípé mọ́tò yín tọ́pọ̀ ilé yín tọ́pọ̀ yẹn á ká lẹ́ta náà ní wàbá yìí ẹ lérò pé yẹn lọ́sàn yín tẹ̀ nílé níwájú ọ̀nà. Imam Shafi ṣé wo ìrántí wọn yẹn kí n fi parí ẹ̀ ó ní kì í ṣe gbogbo ẹni ọlọ́ wà lásà wà làwọn ti nínú wọn ìsúkù bọ́n bá lówó lọ́tọ̀ fẹ́ lápọ̀ ń dà wá ìwọ́n kọ́ làkọ́kọ́ wèrè tọ́nà wò fún lówó àwọn wèrè kan ti lówó kọjá wọ́n bá dàgbà dàgbà kú láyé àwọn akẹ́lẹ́ ẹ̀ka ń ta alẹ́ àyẹ́ ẹ̀sìsì máa wà lá ń tó yìí ibi abá ti tó kìlómítà sí gbọ́dọ̀ wà sí kẹ́yìn odò sí ọmọ akẹ́wù bẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà ìlú Ògbómọ̀ṣọ́ ẹ lọ sí ayé lọ́kàn àti Christian àti traditionalist ẹsẹ̀ ayé lọ́kàn nípa mi lẹ́bọ̀ bá ṣe tí bá nílé lára ẹgbẹ́ wọn sí òkè ẹjọ́ sọ̀rọ̀ ìwọ náà wò ó ti wá mẹ́lẹ́ o ti àwọn obìnrin wa mẹ́lẹ́ nítorí òwò wo àǹfààní tí wọ́n rò kọ́ wà wá wò ní burúkú kékeré yìí kó báyìí jájọ wò láàrin ara wa ọmọ ìyá mi a lè pé nítorí kọ́ tẹ́lẹ̀ bọ̀ kí ni yọba dáwọ́ báyìí wa yọba dáwọ́ báyìí wa kí ló dé tó gbé sóhùn àbọ̀ ọ̀tá o ti lẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́kẹ́ tọ́lẹ̀ dẹ́yọ̀ ṣẹṣẹ nìyẹn ẹni lẹ́dẹ́ ọ̀rọ̀ tó ti kú àfùdàfẹ́jì eégún tó ti kú àfùdàfẹ́jì ẹ lọ wo bí àwọn olóyìn sàṣẹ́ńtò tẹ̀lé ra wọ́n sí. jẹ́ fi parí ẹ̀ mo gbọ́ program kan lórí rédíò jọba oníṣẹ̀ṣẹ̀ sí ayẹyẹ nìbàdàn nígbà nìkan ó gùn mí lábẹ́rẹ́ abawa mufti nígbà nìkan gùn mí lábẹ́rẹ́ nù wọn lọ́wọ́ microphone mò ń gbọ́ lórí rédíò ó ní àwọn ọlọ́sùn nìyí àwọn oníṣàngó nìyí àwọn eléégún nìyí ẹ wo gbogbo wa bá ṣe ń tì mára wa gbogbo wa lẹ́sìn oníbílẹ̀ àwọn kan bẹ wọ́n dà kan àwọn yẹn sì pé yẹlẹyẹlẹ jù ọwọ́ ní ẹ̀ẹ́sìn wa bí ẹ̀yin ẹ̀sìn yín dàgbàdàgbà ẹ̀ẹ́sìn wa bí orin yẹn kò sì torí kolo. ọmọ akẹ́wù pẹ̀lú ìtò bàbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni alájọgbé jiran ìyàwó rẹ̀ jiran rẹ̀ ni o ọlọ́wọ́ bí ọ léèrè
bó o ṣe lo ìyàwó rẹ lòkòlò sí o ìyàwó rẹ kì í ṣẹrú rẹ o ìyàwó rẹ ojúṣe kọ́nà wọn bèrè lọ́jọ́ pété kìyàmọ̀ ni ẹ̀yin yá wa ẹ má bàyá àwọn ọkùnrin jẹun ẹ̀dá kan o ẹ̀dá aráyé lu ẹ̀dá aráyé gbé pàpà ẹni ọba ti lówó ti kàdéwò lọ́wọ́ àwọn obìnrin ọ̀gá ibi ọ̀wá wọn lọ́wọ́ wọ́n bá ìtọ́ wọ́ kàdéwò wọ́n bá ìdébẹ̀ àwọn ni wọ́n bẹ̀ o ẹnna wo ti ké wọn bá yí lọ́wọ́ báyìí sẹ́ni wọ́n lè jáde kọ́ máa gbé obìnrin lẹ́sẹ̀ títí kankan lọ́sàbí kankan ẹ̀yin obìnrin ẹ̀dá kan ẹ̀mí bá yẹ wá dé máa àwọn ọmọ yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ ká o àdúrà kan náà lè ní ó ṣe fáwọn ọkùnrin àti fẹ́yìn obìnrin àwọn ọmọ wa tàbí tó tóbìnrin ọkọ bí irú wa ọlọ́run tètè wọn bá kàdé ẹ̀yin ọkùnrin ẹ̀sàmí o ọmọ rẹ tó tóbìnrin ọkọ bí irú wa tí wọ́n wù sí ìyàwó rẹ wọ́n bá kàdé sàmí àmì yóò rí àwùjọ ẹ̀yin obìnrin ọmọ ẹni bá dọkùnrin tí ọba fẹ́ yàwó irú wa tẹ̀ wù sí wa irú wa lọ́wọ́ wọn bẹ kàdé bàbá wa fara kò yá àdínì.